ọmọ lókè ìlókè ìlú. ẹ kẹ́gbẹ́ yá kọ́ mi dé yìí ẹ ṣeun ọdún àwọ̀ ẹ̀ ẹ má ṣeun o ẹ gbọ́dọ̀ Ọlọ́run orúkọ jámílá ọmọ ní àmórí ọlọ́lé ayé ìjà ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ọ̀nà mẹ́fẹ̀ ayé ààrẹ ọmọ ní pé ẹnìkan ayé àdídàkúdà ẹ̀àdàgbà àdárúgbó ọmọ yóò ní kú lójú ọmọ náà kú lójú yín kúlẹ̀ ní mọ̀sáré ọmọ ẹ̀yin náà ẹ̀ ní dẹrù àrùkà fọ́mọ ẹ̀ dẹrù àrùkà fọ́mọ ẹ̀ rí bá ti ṣe kánà ọ̀rọ̀ gbégbà ẹ̀yin ká ń ṣiṣẹ́ òṣèré ánèrè ẹ̀yin ká ń ṣòwò Saya, mau betul. Saya mau betul. Dalam punya aku. The Prince of Ashaya of Ishaya Ekiti. Yeah. We see people around you today. Please, can you tell us what is happening here? We are really thanks God for what is happening today because of the New Year festival tá à ń ṣe bíbá ilé ni. That's why there be a lot of people tó come bíbá yìí. So láti wá bá bàbá wa, ọba wa, kábíyèsí Ashaya of Ishaya Ekiti jẹ iṣu náà. Tẹ́ bá wo inú bíbá ẹ rí àwọn lọ́balọ́ba ní gbogbo Ekiti state ló wà níbà ilé pẹ̀lú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àwọn honourables àwọn executive from the state láti even láti ministry of culture gbogbo wọn náà ló wà níbà nísìnyí lé ní àti gómìnà wa Abíọ́dún Oyèbánjí àwọn náà rọyàn wá sí ìbàlẹ̀ láti wá bá bàbá mi ṣe ọdún èyí gbogbo àwọn àlejò tó wà níbà fún ìlú Ìṣàyà lẹ́ni Ìṣàyà jẹ́ ìlú kan tó yẹ pé wọ́n ní culture àṣà ìṣe ó wà ń bẹ̀ tẹ́ bá wo àwọn olórí wa àwọn ọba wa àwọn kábíyèsí wa àwọn ọmọ ọba gbogbo wa tẹ́ bá ń wò wọ́n pẹ̀lú bọ́n ṣe dress nípa ti ìlú Ìṣàyà àṣà àti ìṣe ó pọ̀ ń bẹ̀ gidi so ìlú Ìṣàyà jẹ́ ìlú àkọ́wò àwòkọ́ṣe ní orílẹ̀-èdè Yorùbá ní ilẹ̀ Oòduà lẹ́yìn adúgbò Ọlọ́run fún ìlú Ìṣàyà tí a ṣọ̀ wá láti Ilé Ifẹ̀ àpèrè wa wà ń bẹ̀ tá a fi wà níbà yìí lè ní so ìlú Ìṣàyà jẹ́ ìlú tó ní àṣà àti ìṣe. orúkọ tèmi ni Aishif Asalu Ìṣàyà Ekiti orúkọ Stephen Fádùmọ́ Ìdòwú akíkábíyèsí wa Ìṣàyà kú ọdún ojúde ọba bàbá wa yẹn ń gbìyànjú fún wa lágbára ọmọ rẹ̀ náà á dára fún wọn á dára fún ìyàwó wọn á dára fáwọn náà so ìlú náà á tẹ̀síwájú. Chief Idowu Johnson di Aláàyè of Ìṣàyà Ekiti in Ekiti local government adúgbò Ọlọ́run 2026 Ìjẹ́ṣu Ìṣàyà Ekiti ó ṣojú wa tó láàtà láfíà a ó ṣọ̀pọ̀ ọdún láyé o kábíyèsí wa àtàwọn òjòyè rẹ̀ a ó ṣọ̀pọ̀ ọdún láyé o àti ẹni tó joyè àti ẹni tí ò joyè a ṣọ̀pọ̀ ọdún láyé o àwọn tó bá wá bá aṣọ́dún wọn láwọn bọ̀ láyé o Jésù Kristi Olúwa wa. kí kábíyèsí kí gbogbo àwọn lọ́balọ́ba ọdún á máa rọ́jú o so èmi ni Aishif Adébáyọ̀ Ojúmú of Ìṣàyà Ekiti kò sí nǹkan tá a fẹ́ sọ ni pé ká kọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wa tó ṣe lé a ṣe lé tó ń bọ̀ àánú rúbi wàhálà ọba wa kábíyèsí ọba Àjàyí Eléjogún Àpètọ̀pàdé wa a máa pẹ́ fún wa o gbogbo ìlú Ìṣàyà àtọkùnrin àtòbìnrin gbogbo àtàjọ ṣe lé àwọn láṣẹ lé tó ń bọ̀ o. ní Aishif Balógun Ìṣàyà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún ẹ̀mí ó ṣojú ẹ̀mí wa àtàwọn àti kábíyèsí àtòjòyè Ìṣàyà àtòrí olóyè obìnrin àtòrí ọkùnrin àdúpẹ́ lọ́wọ́ àti kábíyèsí ọdún a máa ṣọdún àdúmọ́lúwà àníṣọdún ṣe o ikú oníwọ̀ ìlú Ìṣàyà àrùn oníwọ̀ ìlú Ìṣàyà gbogbo orin tá à ń fọkàn tán nílùú Ìṣàyà ọmọ máa ṣe fún wa Ọlọ́run á máa ṣe fún wa àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí òun ló mú wa lóko ẹrú àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ilé àti ìrìn àjò àti gbogbo ibi tó ta di gbogbo dé ikú ò ní yàbí kankan nù wọn abáríkà ẹ̀kọ́ ọdún òní ẹ̀mí wa ṣọ̀pọ̀. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ mi ni Chief Oyè Solomon Olúṣù èmi ni aṣojú àrùn mo ṣèjọyè ní ọdún tó ń bọ̀ aṣojú ẹ̀mí wa o àṣọpọ̀ ọdún láyé o wọn ò ní ṣe lẹ́yìn wa o à ń dúró sínú ilé bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe ń ta o ẹ ṣeun gan san. Àlàáfíà àwọn àgbà àlàáfíà
Agboola Ajayi Dẹ̀mọ̀ Ìdísọ́kù. Jẹ́ kí ni ìdúpẹ́ yín àti àdúrà yín fún kábíyèsí lónìí? Inú wa dùn, ayọ̀ wa sì kún. Ẹgbẹ́ wa ní Ọ̀rẹ́dẹgbẹ́ so láti Kọ́tà Èkìtì á sì bá ṣe ìjẹ́ yìí. Inú wa dùn wọ́n ṣe ṣe ìwà àwọn olùwà wọ́n jẹ́ ọba tó ní ìfẹ́ kó gbogbo ìkọ́ra àtọmọdé àtàgbà àtọkùnrin àtọkùnrin wà náà kó mọ́ra wọn kò tó ká ẹni bàbá rẹ̀. Ọba MT Ajayi Elejogun, the Ashaya of Ishaya Ekiti. Kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kí ìrùkẹ̀rẹ̀ ó jẹ́jẹ́jẹ́jẹ́ kó di ọkìnní. Ẹ pẹ́ bíi mọ́pẹ́, ẹ pẹ́ bíi ará tẹ̀sà. London ni, USA ni, Australia ni, ní Nàìjíríà ń bí, everywhere, home and diaspora. Àwọn ènìyàn try, àwọn ènìyàn náwó sí wa. Wọ́n fi hàn wípé ọmọ bíbí ìlú Ìṣàyà rere ni wọ́n. Tẹ́ bá rí ẹ̀rí bẹ́ẹ̀ náà la pè àwọn Ekiti State Art, Culture and creative economy. A pè wọ́n wá perform. A ṣe oríṣiríṣi náà fi gbé àṣà lárugẹ. A gbé àṣà yìí lárugẹ débi pé inú wa dùn. Ọpẹ́ ni fún Ọlọ́run tí a rí àṣeyọrí gbogbo rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó nawọ́ sí wa. Wọ́n nawọ́ ìfẹ́ sí wa, wọ́n nawọ́ owó sí wa, wọ́n ṣe dáadáa sí wa. Ó múnú mi dùn. Ó mú mi lè gbọ́dọ̀ dìde wípé tó bá di ọdún tó bọ̀ bí Olúwa ṣe bẹ̀ lẹ́mìí rẹ̀ sí ti bẹ̀. A tún fi ara sí, a ṣiṣẹ́
ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ Tekun network àwọn ọlọ́pàá gbogbo wọn àdúgbò lọ́wọ́ yìí o torí pé ẹ dáàbò bò wá. Thank you very much. Àjòjì kò wẹsẹ̀, àjòjì bá wẹsẹ̀ níbẹ̀ àdàrà. Ọmọ alálẹ̀ yọbi lámì rókè àdáyé. Òkè àdáyé ni kìkúndé yá sí mi alọ. Bàbá rà kí o. Ayé ayé. Ọmọ lọ́lọ́ kúkú kúkú kúkú. Ọmọ ìṣẹ̀gbẹ̀ lódò yìí. Okia, 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 Okia. Ẹ jàre ẹ bá náà bọ̀ ọmọ yẹn o. Ẹ bá náà bọ̀ ọ́. Ìṣẹ́jú pọ̀. Ẹ jàre ẹ jà náà bọ̀ ọ́.
ṣe o ẹ bá mi fún ọ láti ẹ̀wọ̀n ẹ bá mi pàṣẹ wọn fún mi lọ ẹ ṣe o ẹ máa wọlé. mo pé akusi náà ó lè ní ọkàn mi ó balẹ̀ onílò níjẹ́ ní abẹ náà náwó náwó yorùbá kòókò ó sọ pé wúlé là á ti kó ìṣòro dé wúlé là á wó ká tó sọmọ náà bú kọ́ ọwọ́ ọmọ kékeré tó pẹ́pẹ́ tàlágbálágbá ẹ̀wọ́ ìdérèpè obìnrin náà ní ìdí náà gbé ṣọmọlú rírì náà rìn iye ní yẹyẹ tẹ bá gbogbo sọ̀sọ̀ tó àbí àti apẹja wà ní pé mi ni mo sọ́ra jù tí mo ga jù gbogbo mo jẹ gabata lókun do ìkákàkà do ìkóṣe àkókò kóṣe do ìkákàkà kóṣe bí síbájà bàbá mi tó ná mi lówó kò ní bàjẹ́ kábíyèsí orí tadé o ìrìn ayé mojú ṣáàkẹ́kù. olùpẹ̀lẹ̀ ọlọ́run ọba kó ọ̀fẹ́ tó fún wa láti wà láyé wà láàyè lọ́jọ́ yìí ó dẹ̀ mú kí ojú ọjọ́ yìí kó dára ojú ọjọ́ yìí ó tún wọ̀ wá dára fún gbogbo wa o. Mo kí àwọn bàbá mi tó wà ní ìjókòó mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá mi àkókò májà ìgbìlàgbàdà lókun ọba Johnson Adéyẹmí ọba lókè ti ìlú gbọ̀nà ní ìkọ̀ní local government àwọn bàbá wa lẹ́rí yẹn o àwọn ló tọ́ wa sọ́nà ló fọ̀nà mọ́ wa àwọn ni àwọn jẹ́ olórí tábádé àjọ àwọn ọba ẹni wọn làwọn amúwò kàtó sọ̀rọ̀ ẹ̀ka bọ̀ láàrin wa ẹ̀kú ìfẹ́ bá ń kí èyí ohun ìjẹba nílé o bẹ́ẹ̀ náà mo kí bàbá mi mẹ́tọ̀ tíṣà ládà bàbá kábíyèsí ilé ọ̀gá ìlú ọ̀tàrọ̀bá Emmanuel òjòkágbèrè di adájúgbadé kìíní ọ̀gbọ̀gbà lúpọ̀nà ọba ẹlẹ́kọ̀ọ́dá ti kọ́tàkọ́ ìkọ́tà ìlú kọ́tàkọ́ ẹ̀ẹ́dẹ́kọ̀ọ́ náà ni wọ́n lè fi ọdún òbí bàbá mi ikú bàbá yéye ọba ló fẹ́ràn àwọn èèyàn bíi tiẹ̀ tí bá sọ ìtàn bàbá ìfòyín ó kọ̀ pé adìyẹ ọ̀gọ́mọ mi jẹ ààrẹ ìmọ̀ tó àpọ̀ adìyẹ ọ̀gọ́mọ mi jẹ o wàá kó ọdún o wàá kó ọ̀pọ̀ o ọba Ganiyu ọ̀rọ̀sẹ̀yìn di olùpẹ̀rẹ̀ òmìnirẹ̀ nílò ẹkù lóko ṣé ní olùpẹ̀rẹ̀ olókùnfà tó mú kí wà bá ìjẹ́ ọba lónìí àti ẹ̀lá ó ní ọlọ́run fẹ́ pẹ́ lọ́lá àbádájọ́ rẹ̀ mú bó ṣe fún ìlọ́wọ́ ẹ̀ wá gbé àpò lókè kábíyèsí ẹ̀kọ́ ẹ̀tọ́ ọkọ̀ yá balẹ̀ àdìgbàtà rẹ̀ ti jóyè ló kó gbogbo amọ́ra òun ló jẹ́ olórí gbogbo àwa ọba wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ lágbára ọlọ́run àyè náà ní tófò ẹ̀kú ló pẹ̀ bá gbé àwọn èèyàn tó wá nílé mo kí kábíyèsí ọba àtòmúlódì kábíyèsí olúrùfẹ́ ogígbè ọdẹ àkókò olúrù àjọwá tí Oǹdó gbè ẹ̀ka bọ̀tá ni wà ájọ ẹ̀ka mi ní kí kábíyèsí ọ̀rẹ́ mi táyé bẹ́ẹ̀ òní táyé àìní ní táyé òní tẹ̀lé
ọba láhàn àti ìlú àhàn ẹ̀ka bọ̀ká ni ọba mákì yóò jẹ́ gẹ́gẹ́dẹ́. Ìṣáyà. ilẹ̀kùn mú sí ẹwà. Ìṣáyà. ilẹ̀kùn mú sí ẹwà. àdúró pàtó fúnra ara wa mú. àṣẹ ẹ bá káwọn olórí ó kí olórí mi olórí tó ń dúró ẹni tó yá ẹkú yòókù ẹkú tọ́jú mi o àdúrà yẹn àgbà ìlànà mú kí olórí ọba tìbí òkè ní olúbọ̀rá mọ̀gbọ́rá ọmọ àṣàyẹ̀ ògbóyè kábíyèsí bàbá mi kábíyèsí bàbá mi ọmọ amíkòsùnmọ́ kábíyèsí bàbá mi ọmọ ọba òjòkó kábíyèsí bàbá mi asálò mímí kábíyèsí sà àtàwọn kábíyèsí sà. mo kí bàbá síwájú ọ̀fẹ́ ìtẹ́yà ẹnjìníà ọ̀nàrẹ́bù Johnson Adéọlá ọkọ̀ yẹn balẹ̀ ẹ bá kí àwọn ìyá àjọ àbúrò àyàgbà mo kí ẹ̀yin bísí ìtàyà lọ́dún lóṣù ẹkú yòókù ẹkú ọdún ẹkú ètò mo kí gbogbo ẹ̀jọ̀ àmì o mo kí àrò mo kí aláyè mo kí ojúmú mo kí asálú mo kí balógun dodo ń bá wà mo kí bàbá mi sílíbẹ̀nì bàbá mi aláwẹ̀ ti ìlú ìṣàyà ti ìlú kọta aláwọ̀ kọta aláwọ̀ ìṣàyà ẹkú ìjókòó bá mo kí gbogbo àwọn ẹ̀jọ̀ kábíyèsí mi àwọn ọ̀rẹ́ mi àwọn ẹlẹgbẹ́ mi kábíyèsí ẹ̀jọ̀ àìní kọta ẹkú ìjókòó yeye olówù mo kí ọ gbogbo ìjòyè obìnrin ìlú kọta mo kí o ẹkú ìjókòó yeye olùdú mo kí ọ gbogbo ìjòyè ìlú ìṣàyà mo kí pápátá o ẹkú ìjókòó mo kí ẹ̀yin olórí àgbà mo kí olórí kékeré mo kí ẹ̀yin ADU women wing ẹkú ìjókòó ọkọ̀ yẹn balẹ̀ mo kí gbogbo àwọn àlejò wa tó wà níbí ọ̀rẹ́ mi kan wà níbí bàbá ọjọ́ mú ti ẹ̀dá ilé ọ̀rẹ́ mi tí wọ́n níyẹn àwọn olóńtọ́jú wa ẹkú ìjókòó bá ọkọ̀ yẹn balẹ̀ gbogbo àwa tí ẹ wà níbí àwọn agbófinró mo kí àwọn ìyàlejò wa pàtàkì tó wà níbí táyìn bá jù wá láti Adó àwọn ló fẹ́ dá wa lára yá lẹ́nu Èkìtì State Cultural Group mo kí yẹ ẹ káàbọ̀ sá o Èkìtì àtúntò máa tẹ̀síwájú báyìí lọ. pé èyí jẹ́ ọjọ́ ayọ̀ fún wa ní ìlú Ìṣàyà ọdọọdún la máa ń ṣe ìparí ọdún lélẹ́yìn eré ìparí ọdún gbàtà wà ní sùúrù láyé àtijọ́ ká bá fẹ́ kúròsì fún ọdún àṣírí ìparí ọdún àjẹwà bọ́ sí ọdún tuntun bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ní ìlú Ìṣàyà àti ìlú Gbọ́tà àjogún ẹ̀wà ni a ti bẹ̀rẹ̀ ọdún láti ṣí èyí là ń parí ọdún wa ń gbé àbá jẹun láti gbogbo ẹ̀ wọ́n pè ní ojúde ọba torí pé a fẹ́ jẹ́mù lọ́la ayé àtijọ́ èmi àti kábíyèsí ẹlẹ́kọ̀ọ́ta àpapọ̀ ayé àtàǹṣẹ̀ ayé àtàpá kóòdù fẹ́ràn lóòrò àwọn fákánù òróró bá ń gbẹ́dẹ̀ gbé ojúgbélé ayé akọ́nìkọ̀ adó alẹ́ yàn ń lọ òyàn abẹ́sẹ̀ jáńté òyàn alẹ́ yàn ń lọ òyàn abẹ́sẹ̀ jáńté òyàn tàbí pé bí òkú ọmọ gbàdílé èèyàn lọ omi eré kan ṣe tó bá dọ́là á wà jẹ́ṣu bí a ti máa ń ṣe láyé àtijọ́ nìyẹn òun náà ló wá fún a fi hàn pé Ọlọ́run fẹ́ràn wa ó tọ́jú wa àkọ́kọ́ àwọn fúnra la kọjọ àfúnra wa la gbó ẹ̀rọ àbúkú la fi sínú ẹ̀rọ odidi láyọ̀ níta ìlú ti wà lálàáfíà pàápàá lẹ́nu bí gbogbo ìgboro ṣe rí lọ́wọ́ àwọn ajínigbé ọdún nípa a ò ní bàbá rẹ̀ ní àdúgbò wa níbí Èkìtì òrókun wàhálà àríwá lẹ́yìn àríwó ilé tó fẹ́ yọ bí ọlọ́pàá ọ̀pá náà rẹ̀
èyí ló múnú wa lò gbogbo wa yọ̀ lẹ́nu kò sí ìkọ́tà wa ṣe lẹ́yìn pé ká máa fọ́pẹ́ fọlọ́run ká sì máa dúpẹ́ lọ́wọ́ ilé ìgbìmọ̀ rẹ̀ kó káàdé wa sí. àwọn ọmọ wa mo kí yín ẹ̀yin Ìṣàyà Progressive Union ẹ̀yin Ìṣàyà Youth Association mo kí yín o ẹ̀yin Ìṣàyà Student Union mo kí yín o ẹ̀pàṣẹ ẹ̀pàlágẹ̀ṣì ẹ̀yin lẹ́ ọ̀gánáìsì gbogbo nǹkan tí ó ń lọ yìí gbàdúgbòdé bílẹ̀ kan mo ṣáà ní ti gbogbo ẹ̀ lọ jáwé rẹ ìwé ìhẹ́ ọmọdé ìgbà náà tuntun o làwọn ọlọ́wà tó rí sókè. God bless you. pàtẹ́wọ́ fún wọn. àwọn ọlọ́tọ̀nà ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ìṣẹ̀ṣẹ̀ làgbà. báyìí wọ́n tó pọ̀ nínú ètò wa. Thank you.
Abore
Ọ̀pọ̀ àdúrà Adébáyọ̀ àgbìyàn ẹ̀jẹ̀. Ọ̀pọ̀ àdúrà oṣù káàdé èso wọn. Ọ̀pọ̀ àdúrà oṣù káàdé èso wọn. Ẹ̀ṣẹ́ àdúgbò ẹ̀kú ọ̀gbìn ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀. Baba,